Ẹ káàsán ẹ̀yin ọmọ ìyá mi, ọ̀nà ńlá fún gbogbo yín, gbogbo ayé lẹ máa lọ ẹni padà sẹ́yìn. Eré àti ìbùkún lágbọ́ Olúwalémọ̀rè ọba mi alágbára ọba lójú jùlọ ajẹ́ ti gbogbo wa. Kò sí kan tẹ́ mọ́ wá láyé, kò sí kan tá máa mú lọ́dún sọ̀rọ̀ ẹ̀yin ọmọ ìyá mi. Ẹ wo iṣẹ́ kékeré tí mo mú wá yìí, ẹ wo iṣẹ́ yìí, ẹ wo kí leléyìí, ẹ rí ìwé ọmọ ní gèlègèlè, ọmọ ní gèlègèlè lélẹ́yìí sẹ́tìrì, ọmọ ní gèlègèlè instant offer, bóyá oúnjẹ ojú àlá àbí ó ní nǹkan tó wà nínú, bóyá poison àbí abárí nǹkan tó wà nínú ẹ tí o lè fẹ́ yà mọ́gbẹ́ fẹ́ tọmọ́tọ̀, kí ló máa lọ wá ọmọ ìyá mi lọ́wọ́ ìwé ọmọ ní gèlègèlè lọ́wọ́ àtàrí báyìí ló ti máa ṣe wo kí ló máa ṣe àṣẹ báyìí wàrà àmú kékeré ló máa já díẹ̀ báyìí ló máa já tútù, but ọmọ ní gèlègèlè tútù ni o àmọ́ sọ́wọ́ àwọn àṣẹ báyìí wàá yọ àtàrí yẹn wàá da àtàrí sí, kò ní yé àtàrí yẹn ò ní yé o, kò ní yé rárá, sáà kó àtàrí sí, àtàrí díẹ̀ instant offer ni Ogun fa máa pa ọmọ sáré reduce, kò sí àbúrò ọ̀fà náà sí lè tó a reduce ẹ̀, àbójẹ oúnjẹ ọjà làbí oúnjẹ lójú ohun instant ni kíni confam wàá ṣe kíni wàá dà sẹ́nu, ewé lásán ni ọmọ ní gèlègèlè àjọbẹ̀yìn kò ní yé o, kò ní yé àtàrí yẹn ò ní yé ṣàbùsí jáwé náà ewé yẹn ga bùsí lóra 100 naira bóyá ní 500 jáde ẹ̀ náà kò sọ́wọ́ kò ṣe tó bá wà nínú ara bó wà lẹ́jẹ̀ ara wà tó dànù wà tún dànù wà yà gbẹ́sẹ̀ dànù ó lè máa fi aṣọ. Tokoro wàá mọtí wàá tó wá gbé mi wàá mọtí díẹ̀ wàá mú sí má bí mi mọtí mu ni kíkọ́ ló máa ṣe nìyẹn ṣẹ́yìn kí ni tàbárí ọ̀fà tó wà lára ẹ̀ lójú ẹsẹ̀ yẹn lára wa tí mo kọ́ nígbà kan wọ́n lè testify sí ọ̀rọ̀ tí mo sọ ìka tí mo sọ yìí mo wá ní kó lọ ṣe, mo ní kó sáré lọ ṣe wọ́n ti lọ ṣe wọ́n lè gba bẹ́ẹ̀ ni méjì mẹ́ta lóògùn ọlọ́run Lédùmarè ló ní ewé àti egbò nígbà tí òjò wá lójú ọmọ ìyá mi ohun gbogbo ló ń ṣiṣẹ́ iná ni mo ṣe rí yẹn ó kún fáàmù orúkọ mi náà kò yí padà Babaláwo International ẹ wo yẹn ọmọ ìyá mi tó bá fẹ́ mọ̀ pé o fẹ́ ràn yàn lọ́wọ́ kókó ràn lọ́wọ́, tó bá mọ̀ pé o fẹ́ ràn yàn lọ́wọ́ ràn lọ́wọ́, share fídíò yẹn fún àwọn èèyàn tó ní problem, yẹ pé ó ní problem ọ̀fà tó yẹ pé o lè padà solve pẹ̀lú ẹni tó máa solve ẹ̀ fún that's the reason why mo fi mu síta fún yín pé kẹ̀lẹ́ bá mi share fún wọn so wọ́n lè rí àwọn náà lè ṣe kíni wọ́n lè jàǹfààní ẹ̀. Thank you very much. Kenny, lovely weekend. Thanks. Love you.